ẹ kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ń wá sétígbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alọ́rọ̀ ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ní oníròyìn ìdí tí Tinubu ṣe fi òfin de kíkó àwọn ọjà kan wọlé sí Nàìjíríà láti ilẹ̀ òkèrè. Ààrẹ Bọ́lá Tinubu ti fòfin de kíkó ọjà wọlé láti ilẹ̀ òkèrè sí Nàìjíríà, pàápàá jùlọ àwọn nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà lè ṣe. Ààrẹ Tinubu tún sọ gbèdéke iye àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ilẹ̀ òkèrè tó lè wọ Nàìjíríà láti wá ṣiṣẹ́ táwọn ọmọ Nàìjíríà lè ṣe fúnra wọn. Mínísítà ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Mohammed Idris ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ aláṣẹ tó wáyé níléeṣẹ́ ìjọba l'Àbújá lọ́jọ́ Ajé, èyí tí ààrẹ Tinubu darí rẹ̀. Mínísítà ní ìgbésẹ̀ ńlá tí yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé Nàìjíríà ní ìgbésẹ̀ tí ààrẹ gbé yìí o, àti pé yóò tún mú ìgbélárugẹ bá àwọn nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà ń pèsè. Ọ̀gbẹ́ni Idris ní ọ̀kan gbòógì ní ìgbésẹ̀ yìí jẹ́ nínú akitiyan ìjọba ààrẹ Tinubu láti mú ọrọ̀ ajé Nàìjíríà padà sípò. Ó ní Tinubu ń wo àwòkọ́ṣe ààrẹ Donald Trump Amẹ́ríkà, pẹ̀lú bí Trump ṣe kéde wípé orílẹ̀-èdè Amẹ́ríkà ní àkọ́kọ́ nínú gbogbo nǹkan tí ìjọba òun ṣe lọ́wọ́ yìí. Mínísítà ètò ìròyìn sọ pé ìgbésẹ̀ yìí kò ní jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà gbẹ́kẹ̀lé ọjà ilẹ̀ òkèrè nìkan mọ́. Ètò yìí yóò jẹ́ kí àṣà okòwò tuntun èyí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà nìkan gbilẹ̀ dáadáa. Ìgbésẹ̀ yìí yóò tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà jẹ àǹfààní okòwò ìjọba pẹ̀lú bí ìjọba ṣe ń náwó ra ọjà àti bí wọ́n ṣe mú ètò ọrọ̀ ajé gbòòrò. Mínísítà ló sọ bẹ́ẹ̀. Mínísítà ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ sọ pé a ti sọ fún agbẹjọ́rò àgbà ní Nàìjíríà láti sọ ìgbésẹ̀ náà di òfin. Ní ìgbésẹ̀ yìí tí yóò máa ṣe ìgbélárugẹ nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà ń pèsè jẹ́ ọ̀kan gbòógì nínú ètò ìmúgbòòrò ọrọ̀ ajé ìjọba ààrẹ Tinubu. Ọ̀gbẹ́ni Idris sọ pé àjọ Bureau of Public Procurement PPP gbọ́dọ̀ rí pé gbogbo ẹ̀ka ìjọba ló ń lo nǹkan tí wọ́n ń ṣe ní Nàìjíríà báyìí o. Mínísítà àjọ BPP yóò ṣe àkójọpọ̀ àwọn olókòwò ọmọ Nàìjíríà tí wọn yóò máa ta nǹkan tí wọ́n ń ṣe fún gbogbo iléeṣẹ́ ìjọba. Ọ̀gbẹ́ni Idris fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àjọ BPP ti fi àwọn òṣìṣẹ́ wọn sí gbogbo iléeṣẹ́ ìjọba láti máa tọpinpin bí wọ́n ṣe ń lo nǹkan táwọn iléeṣẹ́ àti olókòwò Nàìjíríà ń ṣe. Ó ní láti àkókò yìí lọ, kò sí iléeṣẹ́ ìjọba tó gbọdọ̀ ra nǹkan tí wọ́n ṣe ní Nàìjíríà nílé òkèrè mọ́ o. Mínísítà kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé tí ó bá pa dandan kí ìjọba tàbí ẹnikẹ́ni lo agbaṣẹ́ṣe láti ilé òkèrè, irú agbaṣẹ́ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ lo ìmọ̀ ẹ̀rọ ní Nàìjíríà tàbí kó kọ́ àwọn ọmọ Nàìjíríà ní irú ìmọ̀ ẹ̀rọ tó bá ń gbé bọ̀ láti ilé òkèrè. Idris ní gbogbo iléeṣẹ́ ìjọba ní láti sọ èròǹgbà wọn lórí nǹkan tí wọ́n bá fẹ́ rà fún ìjọba báyìí o. Ó ní ìjìyà wà fún iléeṣẹ́ ìjọba tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀, àti pé ìjọba yóò fagilé nǹkan tí wọ́n fẹ́ rà nílé òkèrè. Mínísítà ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe ṣúgà wà lára àwọn iléeṣẹ́ tó nílò ìtanijí báyìí o. Idris ní nǹkan tí kò bójúmu ni bí Nàìjíríà ti ń kó ṣúgà wọlé láti ilé òkèrè nígbàtí iléeṣẹ́ tó ń ṣe ṣúgà ní Nàìjíríà ti dẹnu kọlẹ̀. Ó ní àwọn agbaṣẹ́ṣe kò ní láǹfààní láti máa kó ọjà tó bá wù wọ́n wọlé sí Nàìjíríà mọ́ o nígbà táwọn iléeṣẹ́ Nàìjíríà ń kú lọ. Mínísítà ní owó ìjọba gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fáwọn ọmọ Nàìjíríà báyìí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rọ̀, ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.